Àṣírí Ìhinrere tóbi Jésù wá nẹ́ran ara láti tún wá dáko fihan ìgbé ayé tọ̀run. A kíra wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ìkéde àṣírí ìhìnrere. A dúpẹ́ fún ohun tí Olúwa ń ṣe. Orúkọ mi ni Oyinlọ́lá, mo tún kí yín káàbọ̀. Ṣé ẹ rántí ní orí ìpàdé ìkéde èyí tí a ṣe kẹ́yìn, níbi tí Olúwa ti fi ń hàn wá, tí Jésù Olúwa ti ń sọ fún wa wípé fún wa láti gbé oró ayé tó tẹ́ bàbá òun lọ́rùn. Ó sì fún wa ní àwọn àṣírí mẹ́rin kan wípé a gbọ́dọ̀ ní ẹ̀mí ìmoore, a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ wa gbọ́dọ̀ jinlẹ̀, a gbọ́dọ̀ ní ẹ̀mí ìṣípayá ká sì má jẹ́ kí ohun kankan kó bà wá lẹ́rù àbí kó jẹ́ kí àyà wa já. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ní ọjọ́ tòní yìí, Olúwa tún máa ṣí ojú wa, Olúwa tún máa fi àṣírí rẹ̀ hàn wá. Ní gbogbo ìpele yìí, Jésù Kristi ló ń bá wa sọ̀rọ̀. Jésù tó wá nínú ẹran ara, tó rìn bí ó sì ṣe rìn ìrìn rẹ̀, ó fi hàn wá. Ó sì ń sọ fáwa náà wípé àníṣe níwọ̀n ìgbà tóun bá ń gbé nínú wa, wípé àwa náà a lè rin ìrìn yẹn, a lè rìn láì má dẹ́ṣẹ̀, a lè gbé ìgbé ayé yìí láì má dẹ́ṣẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ ká gbàdúrà ká tún ṣí ọkàn wa sí Ọlọ́run, ká ní ìgbàgbọ́ ni Ọlọ́run ń wò. Ká ní ìgbàgbọ́ wípé Ọlọ́run ọba tó ti ṣí ilẹ̀kùn àánú ẹ̀ fún wa yìí yóò dì wá mú, yóò sì fi ara rẹ̀ hàn wá ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́, a tún dúpẹ́ fún ìpele tí ẹ tún fi wá sí yìí Olúwa, tí ẹ tún máa wá láti wá gbọ́ àṣírí tó tún jinlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Olúwa ẹ ṣé o. A bẹ̀ yín wípé àníṣe ohun tí ọ̀rọ̀ yín máa ń ṣe nínú ọkàn àyà ọmọ ènìyàn, Olúwa bàbá mímọ́, ní orúkọ Jésù, ní ọ̀sán yìí, ní àkókò yìí, ní wákàtí yìí, Olúwa ẹ wá ṣiṣẹ́ ìyanu yín, ẹ wá bá wa pàdé. Ó ti lè jẹ́ àárọ̀ fáwọn ẹlòmíràn tó ń gbọ́, ó ti lè jẹ́ ọ̀sán, ó lè jẹ́ ìrọ̀lẹ́, ó lè jẹ́ àṣálẹ́, ṣùgbọ́n Ọlọ́run ẹ̀yin lẹ́ni ìgbà àti àkókò lọ́wọ́. A bẹ̀ yín ní orúkọ Jésù wípé ní àkókò yìí Olúwa jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó mí sí ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa fọhùn láti orí ìkéde yìí ní orúkọ Jésù. Ẹ ṣeun bàbá, a dúpẹ́, a fi ọpẹ́ fún yín ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà, àmín. Jòhánù orí 9 ẹsẹ̀ kìíní dé 15. Bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bi í léèrè wípé, olùkọ́ni, ta ni dẹ́ṣẹ̀, ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí i bí afọ́jú? Jésù dáhùn pé kì í ṣe nítorí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi. Nígbà tí í ṣe ọ̀sán, òru ń bọ̀ wá, nígbà tí ẹnìkan kò lè ṣe iṣẹ́. Ẹsẹ̀ 5. Níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Nígbà tí ó ti wí bẹ́ẹ̀ tán, ó tutọ́ sílẹ̀, ó sì fi tọ́ náà sí amọ̀, ó sì fi mọ́ pa ojú afọ́jú náà. Ó sì wí fún un pé, lọ wẹ̀ nínú adágún Ṣílóámù, ìtumọ̀ èyí tí ń jẹ́ rán lọ. Nítorí náà ó gba ọ̀nà rẹ̀ lọ, a wẹ̀ ẹ́, ó sì dé oríran.
ẹsẹ̀ kẹjọ. Àwọn aládùúgbò àti àwọn tí ó rí nígbà àtijọ́ pé alágbe nìyí ṣe wípé ẹni tí ó ti jókòó ṣagbe kọ́ yìí. Àwọn kan wípé òun ni, àwọn ẹlòmíràn wípé bẹ́ẹ̀ kọ́, ó jọ ni ṣùgbọ́n òun wípé èmi ni. Ẹsẹ̀ kẹwàá. Nítorí náà ni wọ́n wí fún un pé ǹjẹ́ ojú rẹ̀ ṣe ti là? Ó dáhùn, ó sì wí fún wọn pé ọkùnrin kan tí a ń pè ní Jésù lé ó ṣe amọ̀, ó sì fi kùn mí lójú, ó sì wí fún mi pé lọ sí adágún Sílóámù kí o sì wẹ̀. Èmi sì lọ, mo sì wẹ̀, mo sì ríran. Ẹsẹ̀ kejìlá. Wọ́n sì wí fún un pé òun náà á dáa. Ó wí pé èmi kò mọ̀. Wọ́n mú ẹni tí ojú rẹ̀ ti fọ́ rí wá sọ́dọ̀ àwọn Fárísì. Ǹjẹ́ ọjọ́ ìsinmi lọ́jọ́ náà, nígbà tí Jésù ṣe amọ̀ náà tí ó sì là á lójú. Ẹsẹ̀ tó gbẹ̀yìn 15. Nítorí náà àwọn Fárísì pẹ̀lú tó bi í léèrè bí ó ti ṣe ríran. Ó sì wí fún wọn pé ó fi amọ̀ lé ojú mi, mo sì wẹ̀, mo sì ríran. Praise the Lord. Nítorí náà àwọn kan nínú àwọn Farisí wípé ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ Ọlọ́run wá, nítorí tí kò pa ọjọ́ ìsinmi mọ́. Àwọn ẹlòmíràn wípé ọkùnrin tí ń ṣe ẹlẹ́ṣẹ̀ yóò há ti lè ṣe irú iṣẹ́ àmì wọ̀nyí. Ìyapa sì wà láàrin wọn. Nítorí náà wọ́n sì tún wí fún afọ́jú náà pé kí ni ìwọ wí nítorí rẹ̀? Nítorí tí ó là ọ́ lójú, ó sì wí pé wòlíì ní í ṣe. Verse 18. Nítorí náà àwọn Júù kò gbàgbọ́ nípa rẹ̀ pé ojú rẹ̀ ti fọ́ rí àti pé ó sì tún ríran, títí wọ́n fi pe àwọn òbí ẹni tí a ti là lójú. Wọ́n sì bi wọ́n léèrè wípé ǹjẹ́ èyí ni ọmọ yín, ẹni tí ẹ̀yin wípé a bí ní afọ́jú? Báwo ni ó ṣe ríran nísinsìnyí? Verse 20. Àwọn òbí rẹ̀ dá wọn lóhùn wípé àwa mọ̀ pé ọmọ wa ni èyí, àti pé a bí ní afọ́jú, ṣùgbọ́n bí ó ti ṣe ríran nísinsìnyí àwa kò mọ̀. Ẹni tí ó là á lójú, àwa kò mọ ẹni tí ó ti dàgbà ní òun. Ẹbí léèrè yóò wí fúnra rẹ̀. Nǹkan wọ̀nyí ni àwọn òbí rẹ̀ sọ nítorí tí wọ́n bẹ̀rù àwọn Júù, nítorí àwọn Júù ti fohùn sọ́kàn pé bí ẹnikẹ́ni bá jẹ́wọ́ pé Kristi ni, wọn ó yọ ọ́ kúrò nínú sínágọ́gù. Nítorí èyí ni àwọn òbí rẹ̀ fi wí pé ẹni tí ó dàgbà ní òun. Ẹbí léèrè. Verse 24. Nítorí náà wọ́n pe ọkùnrin afọ́jú náà lẹ́lẹ́kejì, wọ́n sì wí fún un pé fi ògo fún Ọlọ́run, àwa mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọkùnrin yìí jẹ́. Nítorí náà ó dáhùn, ó sì wí pé bí ẹlẹ́ṣẹ̀ ni èmi kò mọ̀. Ohun kan ni mo mọ̀, pé mo ti fọ́jú rí, nísinsìnyí mo ríran. Verse 26. Nítorí náà wọ́n wí fún un pé kí ni ó ṣe ọ́? Báwo ni ó ṣe là ọ́ lójú? Ó dá wọn lóhùn wípé èmi ti sọ fún yín tẹ́lẹ̀, ẹ̀yin kò sì gbọ́. Nítorí kí ni ẹ̀yin ṣe ń fẹ́ tún gbọ́? Ẹ̀yin pẹ̀lú ń fẹ́ ṣe ọmọ ẹ̀yìn rẹ̀ bí? Wọ́n sì fi ṣe ẹlẹ́yà. Wọ́n sì wí pé ìwọ ni ọmọ ẹ̀yìn rẹ̀, ṣùgbọ́n ọmọ ẹ̀yìn Mósè ni àwa. Àwa mọ̀ pé Ọlọ́run bá Mósè sọ̀rọ̀, ṣùgbọ́n bí ó ti ṣe ti eléyìí àwa kò mọ ibi tí ó ti wá. Ọkùnrin náà dáhùn, ó sì wí fún wọn pé ohun ìyanu ṣáà ni èyí, pé ẹ̀yin kò mọ ibi tí ó ti wá, ṣùgbọ́n òun ṣáà ti là ní lójú. Hallelujah. Hallelujah. 31. Àwa mọ̀ pé Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n bí ẹnìkan bá ṣe olùfọkànsìn sí Ọlọ́run, tí ó bá sì ń ṣe ìfẹ́ rẹ̀, òun ni ó ń gbọ́ tirẹ̀. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, a kò tí ì gbọ́
pé ẹnìkan la ojú ẹni tí a bí ní afọ́jú rí. Ìbá ṣe pé ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ Ọlọ́run wá, kì bá tí lè ṣe ohunkóhun. Sí èyí, wọ́n fèsì pé, láti ìbí ni ó ti jíngíri nínú ẹ̀ṣẹ̀, ìwọ ha fẹ́ kọ́ wa bí? Wọ́n sì tì í sóde. Wọ́n lé e jáde kúrò ní sínágọ́gù nítorí ó fi ìgboyà bá wọn sọ̀rọ̀. Ṣé ẹ̀ ń rí àwọn tí Jésù ń fọwọ́ tọ́ nínú Bíbélì bẹ́yẹn? Tiwa ò ní yàtọ̀ sí tiwọn o, lórúkọ Jésù. Bẹ́ẹ̀ mo wá fẹ́ kẹ́ a fẹ́ lọ wo àwọn ẹsẹ̀ díẹ̀ nínú Bíbélì tí a ti kà yìí. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkejì, àwọn ọmọ ẹ̀yìn Jésù wọ́n bi í léèrè pé, olùkọ́, ta ni ó dẹ́ṣẹ̀? Ṣé ọkùnrin yìí ni tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí i ní afọ́jú? Torí láti ìbí rẹ̀ ni ó ti fọ́jú. So ó wá fi hàn mí wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù náà mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ni ìpilẹ̀ṣẹ̀ gbogbo wàhálà tí ó wà nínú ayé. Ẹ̀ṣẹ̀ ló ń fa wàhálà sínú ayé. Ẹ̀yin ẹ wo bí gbogbo ayé bó ṣe di jágajàga báyìí. Ọ̀rọ̀ wàhálà tó wà nínú ayé ń sìn kò ń ṣe wàhálà Áfíríkà nìkan o. Tó bá jẹ́ ayé àtijọ́ wọn á ní Áfíríkà ní tí wọn ò mọ bọ́n ṣe lè govern ara wọn. Wàhálà wà ń bí o. So wàhálà tó ó ti ká gbogbo ayé, ó ti ká gbogbo ayé lọ́wọ́ kò. Àwọn ọmọ ẹ̀yìn Jésù wá ń bi pé ṣé àwọn òbí rẹ̀, ṣé bàbá ẹ̀ ló dẹ́ṣẹ̀ ni àbí ìyá ẹ̀ ló dẹ́ṣẹ̀? So wọ́n ti mọ̀ yẹn já sí wípé wọ́n mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ló ń fa wàhálà nínú ayé. Ṣùgbọ́n ìdáhùn Jésù ó wá jọ mí lójú gidigidi. Ó dàbí ìgbà tí Jésù sọ pé ẹ̀yin à ń bọ́rọ̀ bọ̀ ẹ̀ ń sọ pé ó ti gùn jù. Ọ̀rọ̀ ta ló dẹ́ṣẹ̀ kọ́ leléyìí? Lóòótọ́ ẹ̀ṣẹ̀ ni ó dá ohun gbogbo tí ó di rádaràda sílẹ̀ láyé. Ṣùgbọ́n nípa ti nǹkan tí èmi wá ṣe, ìyẹn Jésù ló ń sọ̀rọ̀ bẹ́yẹn. Ó ní òun ò wá láti dá ọmọ ènìyàn lẹ́jọ́. Òun ò wá láti dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀. Òun wá láti gbà wá là ni. Ẹ̀ṣẹ̀ wa ni Jésù òun ló wá dá lẹ́bi, kì í ṣe àwa gan fúnra wa. Nítorí náà ẹ rí i pé bó ṣe ń káàkiri tó ń ṣoore yẹn, àtàwọn tó ń gbàgbọ́ o, àtàwọn tó ń gbàgbọ́ o, àtàwọn tó ń bú o, àtàwọn tó ń nígbàgbọ́ o, ló ń mú wọn lára dá, ló ń ṣoore fún wọn, ó ń fi oúnjẹ bọ́ wọn. Nítorí ó fẹ́ fi hàn wá wípé òun ò wá láti dá aráyé lẹ́bi. Jésù ní àwa gan tí a jẹ́ ọmọ lẹ́yìn òun, iṣẹ́ tiwa kọ́ ni ká máa dá àwọn aráyé lẹ́bi. Ká wo èèyàn kan ká ní ó rójú rẹ̀ bó ṣe dàbí ojú ológbò dúdú. Àjẹ́ pọ́nbélé ní obìnrin yẹn o. Má bàa nájà o, má bàa nájà. Mo lálàá rí lójú àlá lánàá. Ó fẹ́ fi májèlé sínú oúnjẹ. Àbà Jésù ò wá láti dá aráyé lẹ́bi. Ó ní òun wá láti gbà wá là ni. Gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Jésù, even bó fò wá lọ́sàn-án gangan tó ní àjẹ́ pọ́nbélé ni mí. Ṣé ni màá dá jókòó tí màá ní Jésù lolúwa? Tó bá gba Jésù sí ayé rẹ̀, yóò gbà ọ́ là, yóò tú ẹ sílẹ̀ kúrò nínú ẹ̀mí burúkú tí ó gbé ọ wọ̀. Nǹkan tí Jésù fẹ́ kò wá dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀. Torí tó bá jẹ́ pé kí Jésù máa dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ ni kò sẹ́ni tó máa dúró. Gbogbo wa la bí sínú ẹ̀ṣẹ̀. Gbogbo wa pátá, gbogbo irú ọmọ Ádámù la bí sínú ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù tó bá fi àánú hàn fún wa tán, ó lè wá dá wa jókòó kó ní ìwọ má dẹ́ṣẹ̀ mọ́ o. Gẹ́gẹ́ bí ó ṣe sọ fún arákùnrin ti arọ tí ó mú lára dá ní adágún odò yẹn. Ṣé rántí nígbà tó rí ní tẹ́ḿpìlì? Ó ní má dẹ́ṣẹ̀ mọ́ o. Níbẹ̀ kọ́ ohun tí ó burú ju eléyìí lọ á ṣẹlẹ̀ sí ẹ. Ṣùgbọ́n kó tó di pé ó tiẹ̀ wàásù àìdẹ́ṣẹ̀ fún, ó kọ́kọ́ mú lára dáná. Iṣẹ́ tí Jésù ń ṣe nìyẹn o. Ó ní tí ọ̀tá rẹ tẹ́bi bá ń pa, fún lóúnjẹ. Tó òǹgbẹ bá ń gbẹ, fún lómi mu. Nígbà tá a bá ṣe léyìí ni a wá lè ní ìgboyà gẹ́gẹ́ bí Jésù Kristi wá láti wàásù pé má dẹ́ṣẹ̀ mọ́ fún wọn. Nǹkan tí Jésù ń ṣe nìyẹn o. Mo wá ń gbà ládùúrà wípé kí Jésù kó jọ fún gbogbo wa kí a tẹ́wọ́ gba àánú tí Jésù tí ó mú wá bá wa ní ọ̀sán yìí lórí pẹpẹ yìí gẹ́gẹ́ bí ó ṣe ṣe fún arákùnrin yẹn. So mo rí i pé nǹkan tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nìyẹn. Ẹ má ti gbé títa ló dẹ́ṣẹ̀ wá. Tó bá jẹ́ pé ká máa ka ẹ̀ṣẹ̀ ni, even gbogbo ẹ̀yin méjìlá tẹ̀lé mi yìí àti Pétérù, Jòhánù àti Júdásì àti gbogbo yín, Mátíù àti Bàtólómíù, gbogbo yín la bí sínú ẹ̀ṣẹ̀. Ẹ wo bí àwọn Farisí ṣe sọ fún ọkùnrin yẹn. Wọ́n ní wọ́n ti jingiri nínú ẹ̀ṣẹ̀.
pé ìwọ ó fẹ́ máa kọ́ wa, ṣùgbọ́n Jésù ń sọ wípé gbogbo aráyé ni a bí sínú ẹ̀ṣẹ̀. Tó bá jẹ́ pé kí a ti máa ka ẹ̀ṣẹ̀ ni, ẹnikẹ́ni nínú wa ò ní dúró o. Nǹkan tí Jésù tó ń sọ fún wa ní ọ̀sán yìí nìyẹn, wípé ká sọ wípé òun ò wá dá wa lẹ́bi o. Ẹ̀ṣẹ̀ wa ni Jésù wá dá lẹ́bi. Ẹ̀ṣẹ̀ wa ló wá dá lẹ́jọ́. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ò bá wá jọ̀wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ fún Jésù, ẹ̀bi ẹ̀ṣẹ̀ á wá bá ẹni yẹn. Ẹni tó bá kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀, òun ló máa bá ẹ̀ṣẹ̀ lọ sí inú iná. Ọlọ́run ò dá ọ̀run àpáàdì fún ọmọ ènìyàn. Èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ àti ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run dá ọ̀run àpáàdì fún. Ó wá ń sọ fún wa wípé ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, mo wá láti ṣoore fún yín, láti kó ẹ̀ṣẹ̀ yín lọ. Ẹnikẹ́ni tó bá jọ̀wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún Jésù á di òmìnira. Ẹ̀ṣẹ̀ rẹ̀ á wọnú iná lọ, ṣùgbọ́n òun á lọ sí ọ̀run rere. Ṣùgbọ́n ẹni tó bá so mọ́ ẹ̀ṣẹ̀ tó ní rárá o, mi ò jọ̀wọ́ ẹ̀ṣẹ̀ mi o, ayé tí mo ti mọ̀ nìyí, ẹni yẹn ni ó máa dá ara rẹ̀ lẹ́bi. Mo gbàdúrà wípé ìkankan nínú wa lórí ìpàdé yìí, a ò ní so mọ́ ẹ̀ṣẹ̀ wa, a ó jọ̀wọ́ rẹ̀ fún Jésù. Ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ 5. Màá fẹ́ ká wo ẹsẹ̀ 5 ní kíákíá. Ó wá ní, Jésù tún wá sọ, ó ní ìwọ̀n ìgbà tí mo wà láàyè, èmi ni ìmọ́lẹ̀ ayé. Èyí já sí wípé gbogbo ayé wà nínú òkùnkùn nítorí ẹ̀ṣẹ̀ náà dẹ̀ ni. Gbogbo ayé bá ṣe wà nínú ayé yìí, inú òkùnkùn ni gbogbo ayé yìí wà. Ṣùgbọ́n Jésù wá láti tan ìmọ́lẹ̀ sí ayé wa. Ó ní èmi ni ìmọ́lẹ̀. Tẹ́ bá rántí nígbà tí a kọ́kọ́ kà ní Jòhánù orí 1, ó ní nínú rẹ̀ ni ìyè wà, ìyè yẹn sì ni ìmọ́lẹ̀ gbogbo aráyé. Ó ní ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn kò sì lè borí rẹ̀. Gbogbo ayé ló wà nínú òkùnkùn, ṣùgbọ́n Jésù wá fi hàn wá wípé òun ni ìmọ́lẹ̀ ayé. Ó ní níwọ̀n ìgbà tí mo wà níbí báyìí, èmi náà sì ń sọ, torí ní Mátíù orí 5, ó wo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ báyìí, ó ní ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé. Ṣẹ̀rí tí Jésù bá ti ń gbé inú ẹ̀dá, ẹni yẹn náà ti di ìmọ́lẹ̀ ayé. Gẹ́gẹ́ bí Jésù ṣe jẹ́ ìmọ́lẹ̀ ayé, màá fẹ́ ká lọ mú àdúrà wa ní bíbáyìí ní ọ̀sán yìí. Jésù Olúwa, wá tan ìmọ́lẹ̀ rẹ sínú ayé mi lónìí, kí o lé gbogbo òkùnkùn lọ. Kí ẹ wá ṣe mí ní ẹ̀dá tuntun, kí ẹ sọ èmi náà di ìmọ́lẹ̀ ayé, tó fi jẹ́ wípé ibikíbi tí mo bá wà, ìmọ́lẹ̀ Ọlọ́run á máa tàn síbẹ̀, láti lé òkùnkùn sá ní gbogbo sàkání mi àti ní ayé àwọn ẹlòmíràn pẹ̀lú. Àdúrà tí mo fẹ́ kẹ́ kọ́kọ́ lọ gbà ní ọ̀sán yìí nìyẹn. Màá ṣí kọ́kọ́rọ́ wa. Ṣe rí wípé inú òkùnkùn bíríbírí ni arákùnrin yìí wà. Inú òkùnkùn náà bí sí. Kò ríran rí fún ọjọ́ kan láti ìgbà tí wọ́n ti bí i. Àwòrán ni eléyìí jẹ́ fún wa o. Gbogbo ìtàn Jésù tí a bá ń kà, àwòrán ni o. Arákùnrin yẹn, òun ni Ọlọ́run fi, mi ò mọ bó ṣe ń sọ ní Yorùbá, tó represent gbogbo ẹ̀dá Ádámù. Inú òkùnkùn bíríbírí ni wọ́n bí gbogbo wa sí. Ṣùgbọ́n Jésù ní èmi ni ìmọ́lẹ̀ ayé. Ẹ jẹ́ kí a lọ gbàdúrà wípé kí Jésù jọ kó wá tan ìmọ́lẹ̀ rẹ̀ sínú ayé mi. Nígbà àwa tá a ti gba Jésù sí ọkàn wa pàápàá, gbogbo òkùnkùn tí ó bá ṣì kù nínú ayé wa, ẹ jẹ́ ká lọ bẹ Ọlọ́run ní ọ̀sán yìí pé Jésù Olúwa, wá tan ìmọ́lẹ̀ rẹ̀ sínú ayé mi. Ẹ jẹ́ kí a lọ gbàdúrà. Ní orúkọ tí Jésù Olúwa ìmọ́lẹ̀ rẹ̀ wọ ayé mi, bàbá mi Ọlọ́run Jésù Olúwa ìmọ́lẹ̀ rẹ̀ sínú ayé mi, Ọlọ́run alágbára ńlá kan ìmọ́lẹ̀ rẹ̀ sínú ayé mi, ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ jẹ́ ká sáré lọ wo ẹsẹ̀ 6. Ó ní nígbà tí ó ti wí bẹ́ẹ̀ tán, ó tutọ́ sílẹ̀, ó sì fi itọ́ náà ṣe amọ̀, ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà, ó sì wí fún un pé lọ wẹ̀ nínú adágún Sílóámù. Ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni rán. Nítorí náà ó gba ọ̀nà rẹ̀ lọ, ó wẹ̀, ó sì dé, ó ń ríran. Ẹ wo iṣẹ́ àtúndá tí Jésù dá fún ọkùnrin yìí. Ṣé rí pé ó tutọ́ sí amọ̀, ó wá mọ amọ̀, ó wá lẹ̀ mọ́ lójú. Èyí já sí wípé àtúndá ojú
ni Ọlọ́run ṣe fún, ni Jésù ṣe fún. Ọkùnrin yẹn ò lójú o. Jésù láti tún ojú dá pẹ̀lú amọ̀ yẹn. Ṣé rántí pé amọ̀ náà ni a fi mọ ọmọ ènìyàn níbẹ̀rẹ̀? Jésù wá láti tutọ́, wá tún amọ̀ yẹn, ó wá mọ́, wá fi sójú ẹ̀. Wá ní ó dá lọ wẹ̀. Ọkùnrin yẹn sì dìde, ó sì lọ wẹ̀. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí ní wò ní kọ̀ọ̀kan kan tí Ọlọ́run ń sọ fún wa níbí. Àwòrán ni ọkùnrin yìí jẹ́ fún gbogbo wa. Jésù mọ amọ̀, ó fi lẹ̀ ẹ́ lójú, ó pàṣẹ fún un pé kí ó lọ wẹ̀ ní odò. Ọkùnrin yẹn sì gbọ́ràn sí àṣẹ Jésù, ó lọ sí odò yẹn, ó wẹ̀. Nígbà tí ó fi máa padà, ó ti bẹ̀rẹ̀ sí ní ríran. Ọjọ́ ìsinmi sì ni ó jẹ́. Ọkùnrin yẹn náà ó gba ìsinmi kúrò nínú òkùnkùn. Ṣé a rí nǹkan bẹ́ẹ̀ yẹn? Àwòrán ni ó jẹ́ fún wa o. Lọ́gán ni ọkùnrin yẹn bẹ̀rẹ̀ sí ní ríran. Nígbà tó dé, ó bẹ̀rẹ̀ sí ní rí gbogbo òdòdó. Ó ní òdòdó leléyìí, mi ò rí rí. Ó kàn máa ń gbóòórùn ẹ̀ ní mi ò rí rí. Ó rí búrẹ́dì tó ń jẹ. Bó ṣe ń já búrẹ́dì jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó kàn ń jẹ ni. Kò mọ bó ṣe rí, kò rí bó ṣe rí. Ó rí aṣọ aláràbarà táwọn èèyàn ń wọ̀. Ó ní ṣé bí gbogbo nǹkan ṣe dára tó nìyí? Ó rí kẹ̀kẹ́, ó rí ẹṣin, ó rí ọkùnrin, ó rí obìnrin. Kò rí gbogbo eléyìí rí látìgbà tó ti bí. Kò dẹ̀ ń ṣe ìkókó, ó ti dàgbà. Ló bẹ̀rẹ̀ sí ní rí ohun gbogbo. Ẹ̀yin, mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí ní ronú ní ọkàn yín pé báwo ni inú rẹ̀ yóò ti dùn tó. Nǹkan tí Jésù ń ṣe fún wa nìyẹn. Ó ní ọkùnrin afọ́jú yìí, ó ní àwòrán ni ó jẹ́ fún gbogbo ènìyàn tí yóò bá tọ̀ Ọlọ́run wá, tí yóò bá Ọlọ́run rìn. Ó ní ó ní òun ò wá láti dá wa lẹ́bi nítorí ẹ̀ṣẹ̀ wa. Ó ní ẹ̀ṣẹ̀ wa lòun fẹ́ dá lẹ́bi o. Ó ní ṣùgbọ́n àwa fúnra wa, òun fẹ́ fún wa ní òmìnira ni. Gẹ́gẹ́ bí ó ṣe ṣe fún ọkùnrin afọ́jú yìí. Gẹ́gẹ́ bí ó ṣe ṣe fún ọkùnrin arọ tí a rí ní ọ̀sẹ̀ tó kọjá. Ó ní òun wá gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ayé láti dá ẹ̀ṣẹ̀ wa lẹ́bi. Ó ní ẹ̀ṣẹ̀ ni ó sọ gbogbo irú ọmọ Ádámù di afọ́jú ọkàn. Bá a ṣe bí gbogbo wa nìyẹn o. Afọ́jú ọkàn ni gbogbo ẹ̀dá Ádámù. Àfẹ́ni tí ó bá ti tọ̀ Jésù wá nìkan. Ṣùgbọ́n wá wo ohun tí Jésù ṣe. Ó fi amọ̀ mọ́ lójú. Kí nìyẹn já? Kí nìyẹn túmọ̀ sí fún wa lórí pẹpẹ yìí? Nígbà tí ó fi amọ̀ yẹn mọ́ lójú, ó tún ojú dá fún un. Mo gbọ́ tí Jésù ń sọ fún wa lọ́sàn-án yìí pé ìdí rẹ̀ tí mo fi wá nínú ẹran ara ni láti tún yín dá náà, láti tún wa dá. Ó wá láti tún wa dá gẹ́gẹ́ bí ó ṣe tún ojú dá fún ọkùnrin yìí. Lẹ́yìn náà, ó wá pàṣẹ fún un, ó ní kí ó lọ wẹ̀. Kí ni ìtumọ̀ eléyìí fún wa? Ó ní òun fẹ́ kí àwa náà kí a lọ wẹ̀, kì í ṣe nínú adágún odò Sílóámù, ṣùgbọ́n nínú ẹ̀jẹ̀ rẹ̀ tí ó jẹ́ iyebíye. Ó ní ẹni nínú yín tí ó bá fẹ́ ìwòsàn àti ìgbàlà àti ìràpadà, a gbọ́dọ̀ wẹ̀yìn nínú ẹ̀jẹ̀ Jésù, gẹ́gẹ́ bí ọkùnrin yìí, gẹ́gẹ́ bí a ṣe wẹ̀ nínú odò tó fi bẹ̀rẹ̀ sí ní ríran. Ṣé wá rí i pé ọkùnrin náà wá lọ, ó sì lọ wẹ̀. Ẹni ọkùnrin tí ò ríran, báwo ló ṣe mọ̀nà dé Sílóámù? Ṣé wá rí i pé gbogbo èèyàn ló wà níbẹ̀. Ó kàn lè sọ fún ọmọ kékeré kan àbí ọ̀rẹ́ rẹ̀ kan pé jọ̀ọ́ mú mi débi tí odò Sílóámù wà. Nígbò dẹ̀ débẹ̀, ó lọ wẹ̀ lóòótọ́, ó padà ń ríran. Kí ni ìtumọ̀ eléyìí fún wa? Iye àwa tí a bá wá tọ̀ ìsun ẹ̀jẹ̀ Jésù lọ láti wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, a ó di aríran nínú ẹ̀mí. Ẹ̀jẹ̀ Jésù yóò wẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí ó fọ́ wa lójú ẹ̀mí, yóò wẹ̀ gbogbo rẹ̀ mọ́ pátápátá láúláú. Ọkùnrin náà ó gba ìsinmi rẹ̀ ní ọjọ́ ìsinmi. Jésù ní àwa náà, àwa yóò rí ìsinmi gbà nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù tí ó wẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ wa nù. Ohun tí Jésù tó mú wá fún wa ní ọ̀sán yìí ní ẹ̀yin àyànfẹ́ nínú Olúwa. Ibi tí mo dẹ̀ ti fẹ́ ká lọ gbàdúrà nìyí. Àdúrà wa lọ́sàn-án yìí. Mo gbàdúrà ní ọkàn mi wípé kí Olúwa kí ó jọ̀ kí ó ṣí ojú ẹ̀mí wa kí a lè rí nǹkan tí Jésù ń bá wa sọ. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni Jésù ń bá wa sọ. Àṣírí Ọlọ́run ló ń bá wa sọ. Ó kàn fi arákùnrin yìí ṣe àwòrán fún wa ni. Mo fẹ́ ká gbàdúrà ká bẹ Ọlọ́run. Jésù Olúwa, mo dúpẹ́ wípé ẹ kò wá láti dá mi lẹ́bi nítorí ẹ̀ṣẹ̀. Tóró ti mọ̀ wípé a ò lè ṣe ká má dẹ́ṣẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ ni wọ́n bí wa sí.
ẹni tí ó bá ń try tó ń struggle pé mi ò fẹ́ dẹ́ṣẹ̀ tí ò dẹ̀ tí ìpàdé Jésù, ó dàbí ìgbà tí ẹ bá ń sọ fún ẹja pé ẹja ò gbọ́dọ̀ lùwẹ̀ mọ́ o, orí èèpẹ̀ ló gbọ́dọ̀ máa gbé ń sìn. Ṣé mọ̀ wípé ibi tí a dá ẹja sí ní inú odò wípé kó máa wẹ̀. Láti máa sọ fún ẹlẹ́ṣẹ̀ pé kó má dẹ́ṣẹ̀, ó dàbí ìgbà tí a sọ fún ẹja pé ẹja má wẹ̀ mọ́ o. Tí ẹja yẹn bá lè sọ̀rọ̀ ńṣe ló máa hùwà tó máa ní kí ló dé? Báwo lo ṣe fẹ́ kí n gbé nínú ayé tí mi ò bá wẹ̀ mọ́? Torí inú odò ni mo ti ń mì. Èmi ò lè mí lórí pavement. Tẹ́ bá gbé mi sí orí iron bed àbí kẹ́ gbé mattress fún mi. Tẹ́ bá gbé ẹja kúrò nínú odò, ẹ fún ní ìṣẹ́jú bíi 15 kò lè mí mọ́. Torí inú odò yẹn ni ilé rẹ̀ wà. Ẹni tí a bá bí sínú ẹ̀ṣẹ̀, inú ẹ̀ṣẹ̀ ni ilé rẹ̀ wà. Nítorí náà, a fẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ní òun ò wá láti wá dá wa lẹ́bi o. Ó ní bí kò ṣe láti wá gbà wá là. Mo wá fẹ́ bẹ̀ Ọlọ́run, ẹ ràn mí lọ́wọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe dá ojú titun fún ọkùnrin afọ́jú yìí, mo gbàdúrà kí ẹ wá ṣiṣẹ́ àtúndá nínú ayé tèmi náà lónìí. Ẹ wá là mí lójú ẹ̀mí, kí ẹ mú ìfọ́jú ọkàn kúrò nínú ayé mi. Olúwa ẹ farahàn fún mi, kí ọ̀rọ̀ yín kí ó túbọ̀ máa gbé inú mi. Màá ṣí kọ́kọ́rọ́ wa pé kí a lọ gbóhùn sókè kí a lọ bẹ̀ Ọlọ́run. Ọlọ́run ní mo fẹ́ mú ìfọ́jú ọkàn kúrò nínú gbogbo ayé yín. Nítorí ẹni tí ojú ọkàn rẹ̀ bá fọ́ kò lè rí Ọlọ́run o. Ó lè máa lọ ṣọ́ọ̀ṣì o, ó dẹ̀ lè máa gba bíríbírí, ó tiẹ̀ lè jálùfáà gan. Ṣùgbọ́n tí ojú ọkàn bá ti fọ́, ó ti fọ́ nìyẹn. Nígbà tí a bá lọ wo àwọn Farisí ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ rí nǹkan tí Jésù sọ fún wọn. Ó ní ẹ̀yin rò wípé ẹ ríran, ó ní ṣùgbọ́n ojú ọkàn yín ti fọ́. Ó ní tó bá jẹ́ wípé ẹ ò ríran, ìbá ti dáa fún yín. Ó ní ṣùgbọ́n ẹ rò pé ẹ ríran, ṣùgbọ́n ojú yín ti fọ́. Ẹ jẹ́ kí a lọ bẹ̀ Ọlọ́run. Jésù Olúwa, mi ò kàn fẹ́ ríran ní ti ara lásán. Ẹ ṣí ojú ẹ̀mí mi, mo fẹ́ rí yín Jésù, mo fẹ́ rí yín. Ẹ jẹ́ kí a Olúwa ẹ ṣeun. Màá tún fẹ́ ká lọ gbàdúrà sí o, ẹ̀yin ará wa, nínú Jésù, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. Màá tún fẹ́ ká lọ gbàdúrà sí. Mo fẹ́ ká tún lọ gbàdúrà. Gẹ́gẹ́ bí ọkùnrin yìí ṣe tẹ̀lé àṣẹ tí Jésù pa fún un, pé kí ó lọ wẹ̀ nínú odò Sílóámù. Èmi náà, Olúwa, mo wá láti wẹ̀ nínú ìsun ẹ̀jẹ̀ yín lónìí. Ẹ jẹ́ kí ẹ̀jẹ̀ iyebíye yín kí ó wẹ̀ mí mọ́ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ àti àìṣedéédé ayé mi. Jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí lónìí kí èmi kí ó bá lè bọ́ nínú ẹ̀bi ẹ̀ṣẹ̀. Kí èmi kí ó lè bọ́ nínú ẹ̀bi ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kí a lọ bẹ̀ Ọlọ́run. Tí ọkùnrin yìí tó bá yarí pọ́nbélé tó ní èmi kò wẹ̀ nínú odò kankan, mi ò wẹ̀ nínú odò jàre, tó bá fẹ́ là mí lójú kó là mí lójú. Ṣé mọ̀ pé bí ojú rẹ̀ yóò ṣe fọ́ títí ó máa fi kú nìyẹn. Jésù Ọlọ́run ní pé òun fẹ́ aráyé, òun wá fi ọmọ bíbí òun kan ṣoṣo rúbọ wípé ẹnikẹ́ni tí ó bá tọ̀ Jésù wá, tí a fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, òun ló mọ́ o, òun ló mọ́. Mo fẹ́ kí a lọ bẹ̀ Ọlọ́run. Èmi náà wá sí ìsun ẹ̀jẹ̀ Jésù ní ọ̀sán yìí. Olúwa, gbogbo ẹ̀ṣẹ̀ inú ayé mi tó ń fa ìfọ́jú ọkàn. Àtẹlẹ́yìí tí mo mọ̀ ní o, àtẹlẹ́yìí tí mi ò mọ̀ ní o. Olúwa, ẹ jọ̀wọ́, ẹ wá fi ẹ̀jẹ̀ yín iyebíye, ẹ fi wẹ̀ mí mọ́ ní ọ̀sán yìí. Ẹ jẹ́ kí a Nínú orúkọ tó Jésù àti mo wá sí inú ìlú ìfẹ́ mo wá sí adágún omi ẹ̀jẹ̀ mo wá sí adágún ẹ̀jẹ̀ wọ́n sì tíráàbù wọ́n wẹ̀ nínú ẹ̀jẹ̀ yín wẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yín wẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yín wẹ̀ ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yín lọ pẹ̀lú gbogbo ẹ̀jẹ̀ yín Olúwa ẹ̀jẹ̀ yín wẹ̀ ìjẹ́ gbogbo ẹ̀jẹ̀ tí ó bá bẹ̀ yín ní ọ̀dà Olúwa ẹ̀jẹ̀ yín wẹ̀ wọ́n Jésù àgbàdúrà ẹ̀jẹ̀ iyebíye tí ẹ ta sílẹ̀ fún wa ní Káfárì ẹ̀jẹ̀ kí a ṣiṣẹ́ ìwòsàn gbogbo ayé wa ọjọ́ ìsún kan wá
tó kàn fẹ́jẹ̀ tó ti há Jésù ṣàn. Ẹlẹ́ṣẹ̀ mo kún nínú rẹ̀, ó bọ́ nínú ẹ̀bi. Jésù ní òun fẹ́ kí a bọ́ kúrò nínú ẹ̀bi ẹ̀ṣẹ̀ ní ọ̀sán yìí. Ó ní mo fẹ́ kí gbogbo yín kí ẹ bọ́ nínú ẹ̀bi ẹ̀ṣẹ̀. Àtọmọdé ni o, àtàgbà ni o, àtàrúgbó ni o. Ó ní ẹ̀sìn kẹ́sìn tá a bá máa ṣe. Ó ní gbogbo aráyé ni a bí sínú ẹ̀ṣẹ̀. Ó ní ohun kan tí Ọlọ́run pèsè láti wẹ ẹ̀ṣẹ̀ ọmọ ènìyàn dànù. Gẹ́gẹ́ bí Jésù ṣe pèsè odò Sílóámù fún ọkùnrin afọ́jú yẹn tí ó wẹ̀ nínú odò tí ó sì ríran. Olúwa ní ẹ̀jẹ̀ Jésù nìkan ni òun pèsè fún ọmọ aráyé láti wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Mo wá fẹ́ kí ẹ gbàdúrà iye pé kí a lọ gbogbo iye àwa tí a bá fẹ́ tí a fẹ́ di ẹni ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù lọ́sàn-án yìí. Ẹ jẹ́ kí a lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Mi ò ní ṣí kọ́kọ́rọ́ wa ní àsìkò yìí. Màá fẹ́ kí a lọ gbàdúrà láti ọkàn, kí a ronú jinlẹ̀, kí a lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún Jésù pé Jésù, mo wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún yín nísinsìnyí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ bá rántí tí ẹ sì mọ̀ wípé inú Ọlọ́run ò dùn sí ìgbé ayé tí mo gbé, bóyá ìgbé ayé tí mo tiẹ̀ ti gbé ní 30 ọdún sẹ́yìn, ní 50 ọdún sẹ́yìn ni, àbí eléyìí tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ tí inú Ọlọ́run ò dùn sí, ẹ jẹ́ kí a lọ jẹ́wọ́ rẹ̀. Ṣé ẹ rántí pé ó sọ wípé òun ò wá láti dá wa lẹ́bi o? Ó ní ẹ̀ṣẹ̀ wa lòun fẹ́ dá lẹ́bi. Ó ní ṣùgbọ́n ẹni tí ò bá sọ̀míìtì ẹ̀ṣẹ̀ rẹ̀, gẹ́gẹ́ bí àwọn tíṣà máa ń sọ fún wa, wọ́n ní sọ̀míìtì iṣẹ́ rẹ̀, sọ̀míìtì iṣẹ́ rẹ̀. Ẹni tí ò bá sọ̀míìtì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún Jésù, ó di pé ẹni yẹn gan fẹ́ jẹ̀bi nìyẹn, torí ẹ̀ṣẹ̀ ló jẹ̀bi. Àwa kọ́ la jẹ̀bi, ẹ̀ṣẹ̀ wa ló jẹ̀bi. Nítorí náà ẹ jẹ́ kí a lọ jẹ́wọ́ rẹ̀ fún Jésù pé mo kó ẹ̀ṣẹ̀ mi wá fún yín. Olúwa, mo bẹ̀bẹ̀ ìdáríjì. Ẹ wẹ̀ mí nínú ẹ̀jẹ̀ yín nísinsìnyí. Olúwa, ẹ wẹ̀ mí, kí ẹ wẹ̀ mí kí ìfọ́jú ọkàn kí ó kúrò nínú ayé mi gẹ́gẹ́ bí ti arákùnrin yìí. Mo fẹ́ kí a lọ bá Ọlọ́run, ẹ lọ jẹ́wọ́, jẹ́ kí kọ̀ọ̀kan nínú wa, mi ò ní ṣí kọ́kọ́rọ́ wa, torí àsìkò ọ̀wọ̀ ní àwà ní ìṣẹ́jú mélòó kan tí a fẹ́ fi lọ bá Ọlọ́run fún ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọ̀sán yìí. Màá gbé orin yẹn wá fún wa. Ìsun kan wà tó kún fún ẹ̀jẹ̀. Jésù ní ìsun yẹn dẹ̀ ń ṣàn báyìí o. Ó ń ṣàn báyìí o. Bíbélì sọ nínú ìwé Jòhánù, ẹ jẹ́ kí n sáré kà. 1 John, Jòhánù kìíní, màá kà fún wa ń sìn kẹ́lẹ̀ kí ọkàn wa lè balẹ̀ wípé Ọlọ́run gan-an fúnra rẹ̀ òun ló fẹ́ ṣe iṣẹ́ ìyanu nínú ayé wa ní ọ̀sán yìí. Ní Jòhánù kìíní, ó ní èyí sì ni iṣẹ́ tí àwa ti gbọ́ lẹ́nu rẹ̀, tí àwa sì ń jẹ́ fún yín wípé ìmọ́lẹ̀ ni Ọlọ́run. Ní ọ̀dọ̀ rẹ̀ kò sí òkùnkùn rárá. Bí àwa bá wí pé àwa wà ní ìdàpọ̀ pẹ̀lú rẹ̀ tí àwa sì ń rìn nínú òkùnkùn, àwa ń ṣèké, àwa kò sì gbé nínú òtítọ́. Ó ní ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí òun ti wà nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa, àti pé ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ó wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó ní ṣùgbọ́n bí àwa bá wí pé àwa kò ní ẹ̀ṣẹ̀, àwa ń tan ara wa jẹ, òtítọ́ kò sí ní inú wa. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo ni òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ìdí rẹ̀ tí a máa fi lọ bá Jésù láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Màá gbé orin yẹn wá, á kọ fún wa délẹ̀, ṣùgbọ́n bí orin yẹn ṣe ń kọ ò ni mo fẹ́ kí gbogbo wa kí a máa rántí. Àtẹ̀mí tí mò ń bá yín sọ̀rọ̀ gan pàápàá, máa lọ bá Ọlọ́run sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ pé Olúwa tan ìmọ́lẹ̀ rẹ sí ọkàn mi. Òkùnkùn kọ́kùnkùn tí ẹ bá sì rí níbẹ̀, kí ẹ̀jẹ̀ Jésù kí ó wá wẹ̀ mí mọ́ láú ní ọ̀sán yìí. Ẹ jẹ́ kí a lọ gbàdúrà. Máa gbé orin yẹn wá kí ó lè ràn wá lọ́wọ́ láti lọ gba àdúrà yìí. Ìsun kan wà tó kún fẹ́jẹ̀ tó ti há Jésù yọ.
ìgbà mo fi gbàgbọ́ rí ìṣúná tí ń ṣàn fún ẹ̀jẹ̀ rẹ̀. Ìràpadà dórí fún mi tèwọ́ máa kọ́ títí. Tí wọ́n máa kọ́ títí. Tí wọ́n máa kọ́ títí. Ìràpadà dórí fún mi tí wọ́n máa kọ́ títí. Àmín, àmín lórúkọ Jésù. Mo lérò wípé a ti lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún Ọlọ́run. Iye ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ọ̀sán yìí, mo fẹ́ gbàdúrà pẹ̀lú wa. A fẹ́ bá wa gbàdúrà papọ̀ kí a lọ bẹ Ọlọ́run papọ̀ kí a sì gbàgbọ́ nínú agbára ẹ̀jẹ̀ Jésù. Nítorí náà, màá fẹ́ gbàdúrà yìí o. Màá sì wá fẹ́ pé iye ẹni tí ó bá ti jẹ́wọ́ níwájú Ọlọ́run ní ọ̀sán yìí kí ẹ wá máa gba àdúrà yìí tẹ̀lé mi. Ṣé ti gbọ́? Torí ìgbàgbọ́ ó pọ̀ lórí pẹpẹ ìpàdé yìí lọ́sàn-án. Ní ọ̀sán yìí, ìgbàgbọ́ yẹn ni Ọlọ́run òun ló fi máa dá wa láre. Nítorí ìgbàgbọ́ ni ó dá wa láre. Nítorí náà, ẹ gbàdúrà tẹ̀lé mi o. Jésù Olúwa, mo tọ̀ yín wá lónìí láti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi àti láti tọrọ ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ eléyìí tí mo mọ̀ọ́mọ̀ dá o àti eléyìí tí mi ò mọ̀ọ́mọ̀ dá. Ẹ dáríjì mí lónìí kí ẹ sọ mí di ẹ̀dá tuntun. Ẹ fi ẹ̀jẹ̀ yín iyebíye wẹ̀ mí mọ́ kí ẹ rà mí padà. Mo kọ̀ èṣù àti gbogbo iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀. Mo sá wá sí abẹ́ ààbò Jésù Kristi ọmọ Ọlọ́run. Ẹ dáríjì mí kí ẹ kà mí mọ́ àwọn àyànfẹ́ yín. Olúwa, mo dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ àdúrà mi lónìí. Ní orúkọ Jésù. Àmín. Olúwa, ẹ̀yin náà ni ẹni ká wá bá yín. Ẹ̀yin lẹ ní pé ẹ ò dá wa lẹ́bi. Ọkùnrin afọ́jú yìí tí ó ti fọ́jú láti inú ìyá rẹ̀ wá. Ẹ ò dá lẹ́bi. Ẹ ò tiẹ̀ dá ìyá àbí bàbá rẹ̀ lẹ́bi pàápàá. Ẹ ò sọ wípé torí wọ́n máa ń jà lójoojúmọ́ lọmọ wọn ṣe fọ́jú bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ẹ ní èmi ni ìmọ́lẹ̀ ayé. Ẹ ní kí ògo bàbá kí ó bá lè bùyọ ni. Ẹ sì ṣe àánú fún ọkùnrin yẹn. Ẹ sì wá sọ fún wa lọ́sàn-án yìí wípé àwòrán ni ọkùnrin yẹn jẹ́ fún àwa gan-an fúnra wa. Iye ẹni tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún yín ní ọ̀sán yìí tí a sì gba àdúrà yìí. Olúwa, mo gbàdúrà gẹ́gẹ́ bí àṣẹ tí ẹ fún mi gẹ́gẹ́ bí ìránṣẹ́ yín Olúwa alágbára. Mo gbàdúrà wípé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wá pa gbogbo ẹ̀ṣẹ̀ wọn rẹ́. Kí ẹ̀jẹ̀ Jésù kí ó wá sọ wọ́n di òmìnira. Kí ẹ̀jẹ̀ Jésù kí ó wá dá gbogbo ẹ̀ṣẹ̀ wọn lẹ́bi. Ṣùgbọ́n kí ẹ wá dá wọn láre. Kí ẹ ṣẹ́gun fún wọn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmín. Àmín lórúkọ Jésù. A gbọ́dọ̀ ní ìgbàgbọ́ wípé àdúrà tí a gbà lọ́sàn-án yìí, Olúwa ti gbọ́. Ó ní ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ pẹ̀lú ẹnu rẹ̀, pẹ̀lú ahọ́n rẹ̀, tí ó sì gbàgbọ́ nínú ọkàn rẹ̀, ó ní yóò rí ìgbàlà. A ti jẹ́wọ́ ní ọ̀sán yìí pẹ̀lú ahọ́n wa, a sì gbàgbọ́ nínú ọkàn wa, àwa náà yóò rí ìgbàlà. Ó ní kò sí bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe lè burú tó, kò sí bí ó ṣe lè burú tó o. Ó ní àti ẹ̀ṣẹ̀ kékeré àti ẹ̀ṣẹ̀ ńlá, ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ń jẹ́. Ó ní ṣùgbọ́n ẹni tí ẹ̀jẹ̀ Jésù bá ti wẹ̀ mọ́, òun ló mọ́ tọkàn tara. Nítorí náà máa fẹ́ ká lọ gba àdúrà.
mo fẹ́ ká tún gbàdúrà wípé kí ẹ gbàdúrà wípé kí ẹ̀mí ìmoore àti ẹ̀mí ìgboyà láti jẹ́rìí Jésù níbikíbi tí mo bá wà àti fún ẹnikẹ́ni, ẹ̀mí ìríran ọkàn, ẹ̀mí ìgbàgbọ́ nínú iṣẹ́ ìgbàlà ọkàn mi tí Jésù ṣe kí ó wá gbé mi wọ̀ láti òní lọ. Gbogbo ẹ̀rù tí máa ń bà wá láti sọ wípé Jésù lolúwa, tó jẹ́ wípé àwọn ọmọ wa pàápàá a lè lanu wàásù Jésù fún wọn kí ó yè koro. Jésù ni mo ti ṣe tán láti fún yín ní ẹ̀mí ìgboyà. Ṣé bí ẹ rí bí ọkùnrin yìí ṣe bá àwọn Júù sọ̀rọ̀? Ó ní àbẹ́yìn náà fẹ́ di ọmọ ẹ̀yìn rẹ̀. Mo ń sọ fún yín wípé ó fi amọ̀ mọ ojú mi, ó sì ní kí n lọ wẹ̀, mo sì lọ wẹ̀, mo sì ríran. Ìyẹn ò tẹ́ yín lọ́rùn ni, èwo lẹ tún wá wàhálà mi fún? Ìgboyà ló fi bá wọn sọ̀rọ̀. Ẹni tí ò ríran rí bóyá fún 30 ọdún tó wá bẹ̀rẹ̀ sí ní rí gbogbo ohun nísìn, ṣé òun ló máa wá bẹ̀rù káàkiri? Ó tì ó. Ẹ jẹ́ kí a lọ bẹ Ọlọ́run wípé iṣẹ́ ìgbàlà àti iṣẹ́ ìwòsàn, iṣẹ́ ìtúsílẹ̀, iṣẹ́ ìdáǹdè tí ẹ̀ ń ṣe fún mi ní orí pẹpẹ yìí, Olúwa ẹ gbé ẹ̀mí ọpẹ́ àti ẹ̀mí ìgboyà, ẹ̀mí tí ó máa kéde Jésù, tó máa sọ fún ẹnikẹ́ni, Olúwa, mélòó là ń lò láyé táwọn ẹ̀wì rìn? Mélòó náà ló kù nínú ayé wa? Tá ò lè dìde ká kéde Jésù, ká pe àwọn ọmọ ẹgbẹ́ wa wípé gbogbo yín ẹ máa bọ̀. Ẹni tí ò bá ní kírẹ́dìtì nínú yín, ẹ wá jókòó tì mí nínú ilé. Ẹ jẹ́ kí a jọ gbọ́rọ̀ Ọlọ́run. Jésù ń gbàlà, Jésù ń wòsàn. Ará ọ̀rẹ́ ẹ wá tọ́ wò, oyin mọ́mọ́. Ẹ jẹ́ kí a lọ gbàdúrà. Ẹ̀mí ìgboyà, ẹ̀mí ọpẹ́, ẹ̀mí ìmoore, ní orúkọ Jésù, ẹgbẹ́ ìwọ̀ mí. Olúwa ẹgbẹ́ ìwọ̀ mí ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀mí ìmoore, Olúwa ẹgbẹ́ ìwọ̀ mí ní orúkọ Jésù. Olúwa mo dúpẹ́, ẹ ṣeun Olúwa, ẹ ṣeun tí ẹ ti gbọ́. Nítorí ẹ̀ yóò ṣe ju àdúrà wa lọ ní ọ̀sán yìí. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Ṣé ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń tọ́jú gbogbo wa báyìí? Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú wa. Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Kì bá má ṣe pé mo ní Jésù ní bàbá. Kì bá má ṣe pé mo ní Jésù ní bàbá o. Ogun ẹ̀ṣẹ̀ ìbá borí mi. Ẹ jẹ́ ká gbóhùn sókè rẹ dúpẹ́ fún Ọlọ́run wípé Jésù bàbá àrà tó mọyì ọmọ. Ó ní ẹ má bẹ̀rù, èmi ní má ṣe bẹ̀rù. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Bàbá má ṣe pé mo ní Jésù ní bàbá. Bàbá má ṣe pé a ní Jésù ní bàbá o. Ogun ayé ẹ ṣé Olúwa mi, adúpẹ́ àti èyíjà àyìnyín lórúkọ lẹ́yìn Olúwa lọ́rọ̀ aláàyè. Ẹ ṣeun Olúwa, ẹ ṣé ní orúkọ Jésù. Hallelujah. Ìbá má ṣe wípé a ní Jésù ní bàbá o. Ogun ayé ìbá borí wa. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Olúwa ṣeun fún ọ̀rọ̀ rẹ̀ àti agbára ọ̀rọ̀ rẹ̀ nínú ayé wa. Nínú ẹ̀kọ́ Bíbélì tí a mú tí a kà àti ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ti gbọ́, àwọn àṣírí púpọ̀ yàtọ̀ sí èyí tí a ti gbọ́ lórí ìkéde yìí, òun ló jẹyọ tá ó sì fi bẹ Ọlọ́run lọ́jọ́ tòní. Àbẹ́ ò rí nǹkan tí mo mú tí a rí ni. Ṣé ẹ rí wípé nígbà tí Jésù ṣetán láti wá gba àti ọkùnrin tó wà ní adágún odò àti eléyìí tá a bí tó jẹ́ afọ́jú láti ìbí rẹ̀ wá, ṣé ẹ rí wípé, ṣé ẹ lóye wípé ọjọ́ ìsinmi ni.
ọjọ́ ìsinmi ni àwọn kinní yìí ṣẹlẹ̀. Ọjọ́ ìsinmi yẹn gan-an làwọn olórí jù ni wọ́n lòdì sí. Ǹjẹ́ o tẹ̀ wà níbí bàjẹ́ o tẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run báyìí? Ǹjẹ́ ìsinmi dé bá ọ lọ́jọ́ tòní yìí? Ọlọ́run mú ìsinmi wá nítorí pé Ọlọ́run ìsinmi ni. Ọlọ́run ò fẹ́ ká ṣe làálàá, kò fi wá sínú làálàá ayé yìí rárá. Ọlọ́run ò fẹ́ ká ṣe làálàá, nítorí náà Ọlọ́run ti mú ìsinmi rẹ̀ dé. Bó ti wù ohunkóhun tóun kò lè máa là kọjá, arákùnrin arábìnrin, bàbá àtìyá, Jésù Ọlọ́run ìsinmi ó ti gbé ìsinmi rẹ̀ dé. Ṣé ẹ tún rí wípé ọ̀rọ̀ Ọlọ́run tún jáde fún wa wípé Ọlọ́run kò dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé inú ẹ̀ṣẹ̀ la bí ni sí o. Gbogbo wa inú ẹ̀ṣẹ̀ ni a bí wa sí. Àti bá tẹ̀ ṣe ti gbọ́ wípé ohun tí Ádámù, ohun tó jẹ́ ká jèrè lélẹ̀, inú ẹ̀ṣẹ̀ la bí wa sí. Ṣùgbọ́n a dúpẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wàá tọ̀ wá wá wípé Ọlọ́run sọ wípé bó tilẹ̀ jẹ́ pé òun kórìíra ẹ̀ṣẹ̀, òun ò fẹ́ ẹ̀ṣẹ̀ rárá, síbẹ̀síbẹ̀ kí ẹ̀ṣẹ̀ yẹn kọ́ lòun wá tó bá jẹ́ pé ti ẹ̀ṣẹ̀ ni Jésù gba àwọn ọmọ rẹ̀, ó ní pé kò sí ìkọ̀kọ̀ nínú yín, kò sí ìkọ̀kọ̀ nínú yín, fèmí àti yín náà kò sí èèyàn kọ̀kọ̀ nínú wa tó máa lè lẹ́nu láti pe Jésù. Ṣùgbọ́n a dúpẹ́ fún ìfẹ́ bàbá. Bákan náà inú òkùnkùn biribiri òun ni a bí wa sí. Inú òkùnkùn òun ni Ádámù àti Éfà, nípa pé wọ́n gba Sátánì láyè, òun ló jẹ́ kí ayé wa kó wà. Ṣùgbọ́n a dúpẹ́ Jésù ìmọ́lẹ̀, Jésù ti sọ wá di ìmọ́lẹ̀. Ó lọ fà wá tú, ó lọ fà wá yọ kúrò nínú ìjọba òkùnkùn yẹn. Ó gbé wa wá sí inú ìmọ́lẹ̀ rẹ̀. Ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló dé bá wa yìí. Ṣé ẹ rí pé àṣírí ńlá, àṣírí tó tóbi dájúdájú òun leléyìí fún wa. Nítorí náà yàtọ̀ sí àdúrà tá ti gbà lórí ìkéde yìí, a tún gbàdúrà ara. A bẹ̀ Ọlọ́run, Olúwa, ohun tí ò jẹ́ kí n sinmi nínú Jésù, ohun tó ń fa rúkèrúdò nínú ayé mi, nínú ọkàn mi, ohun tí kò jẹ́ kí n rí Jésù, ohun tó jẹ́ wípé ó ń ṣe gbogbo làálàá wàhálà ayé yìí ni mò ń rí, gbogbo wàhálà tó ń gbéra ẹ̀ ga ju Jésù Kristi tó jẹ́ ìsinmi mi lọ. Olúwa wá bá pàdé. Olúwa lòun ṣetán láti bá wa pàdé. Olúwa ẹ ṣeun, a dẹ̀ dúpẹ́ Olúwa bàbá mímọ́ wípé ẹ yọ wá kúrò nínú òkùnkùn biribiri. Olúwa ẹ di ìmọ́lẹ̀ fún wa. Ẹ tún wá sọ wípé fún àwa nìkọ́kọ́, fún gbogbo ẹni tó bá ti gbàgbọ́, fún gbogbo ẹni tó bá ti lahùn, tó bá ti bẹ̀rẹ̀ fún àánú yín, òun lẹ́yìn yóò ṣàánú fún. Olúwa ẹ ṣeun, a dúpẹ́ Jésù Kristi pé ẹ̀yin ni ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀, nítorí pé tó bá jẹ́ ti ẹ̀ṣẹ̀ ni arákùnrin yẹn ẹ ó filẹ̀ bó ṣe mú bó ṣe wà. Ṣùgbọ́n ẹ gbà wá, ẹ̀yin lẹ gbà wá, lẹ sì tún wá fún wa ní ìgboyà. Olúwa a bẹ̀ yín lé orúkọ Jésù wípé nígbà tí Sátánì yóò máa wá láti wá kọlẹ̀kùn, láti wá mú wa padà sí ibi tí a wà wípé ó ti gbàgbé ni, a bí ọ sínú ẹ̀ṣẹ̀ ni, nínú ẹ̀ṣẹ̀ ni a gbé lóyún rẹ̀. Bàbá ẹ ó fún wa ní ìgboyà láti sọ pé bẹ́ẹ̀ ni, mo ti bá ìsinmi pàdé, mo ti bá Jésù Ọlọ́run ìsinmi, mo ti bí a pàdé, ó sì ti fún mi ní ìsinmi nínú rẹ̀. Ẹ ṣeun Olúwa, adúpẹ́ fún àṣírí tó tún wá sí ọ̀dọ̀ wa lónìí. Ògo mímọ́ ló yẹ forúkọ mímọ́ yín. Gbọ́ aláṣẹ ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ ṣé o ará, níbi tá ó parí ìkéde yìí sí ní èyí nìyẹn. Ẹ má gbàgbé o, kò sí ìbẹ̀rù fún ọmọ Ọlọ́run, kò sí ìfòyà fún ọmọ Ọlọ́run, nítorí gbogbo wa tá a bá fẹ́ jẹ́ àjogúnbá ilé yẹn, wọ́n ti ní pé ká má bẹ̀rù, ká má fòyà, ká sì máa fi gbogbo ìgbà ká máa dúpẹ́, kí ẹ̀mí ìmoore kó mú kó kúnnú ọkàn wa. Ó dáa, títí dìgbà tá a tún máa tún pàdé ní ayọ̀ àti àlàáfíà. Ó dìgbà.